A kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá tí ẹ̀ dẹ̀ ń gbọ́ wá káàkiri àgbáyé láti ìkànnì Otasansan TV. Òun náà ni a ti ń kí yín. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè. Eléyìí tí a tún ní kí a sọ, òun náà ni ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú yíyan Aláàfin tuntun fúnlùú Ọ̀yọ́, ìyẹn ọba Aláàfin tuntun. Ní àìpẹ́ láì tí ì ju bí ọ̀sẹ̀ kan sí méjì lọ, a ṣe ètò kan nípa àwọn nǹkan tí àwọn ènìyàn ń sọ nípa bí bàbá àgbà ẹni ọdún mẹ́rìnlélọ́gọ́rin ọmọọba Ayọ̀ Ládìgbòlù tí àwọn náà jáde gẹ́gẹ́ bí aspirant láti di Aláàfin tuntun fúnlùú Ọ̀yọ́. A mú wá nígbà yẹn wípé àwọn èèyàn ń sọ nípa éèjì bàbá pẹ̀lú àwọn ọmọ yèmí. Láàrin àwọn 85 candidates tí ó jáde tí àwọn Oyomesi tí wọ́n ṣe ètò ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún bàbá yìí, àwọn ni wọ́n fẹ́ẹ́ dàgbà jù nínú gbogbo àwọn ọmọọba tí wọ́n jáde pé àwọn fẹ́ẹ́ di Aláàfin tuntun fúnlùú Ọ̀yọ́ pẹ̀lú 84 years tí bàbá jẹ́. Ṣùgbọ́n nígbà tí a wá mú fídíò yẹn wá, ó ní àwọn èèyàn káàkiri àgbáyé, pàápàá jùlọ àwọn tí wọ́n jẹ́ ọmọ bíbí ìlú Ọ̀yọ́, ó ní wọ́n jáde tí wọ́n ń sọ̀rọ̀ lórí fídíò yẹn tí a upload nígbà yẹn, tí a ṣe nígbà yẹn, wípé pẹ̀lú bí bàbá ṣe jẹ́ ẹni ọdún mẹ́rìnlélọ́gọ́rin yìí, pé nǹkan tí ó dára jù ó ní kí bàbá kí wọ́n present ọ̀kan nínú àwọn ọmọ wọn láti tì lẹ́yìn láti di Aláàfin tuntun fúnlùú Ọ̀yọ́ dípò kí bàbá gan bí wọ́n ṣe wá jáde yìí. Ní tí ó bá ti dára jù ó ní kí bàbá kí wọ́n present ọ̀kan nínú àwọn ọmọ wọn kí wọ́n tì lẹ́yìn láti di Aláàfin tuntun. Bákan náà ó ní àwọn kan sọ wípé ọjọ́ orí ò mátà, pé ọjọ́ orí ò ní ṣe nípa ipò ọlọ́bàdé, pàápàá jùlọ ipò àgbà, pé kò ní ṣe pẹ̀lú ipò ọba. Bẹ́ẹ̀ ó ní àwọn kan sọ wípé tí a bá wò dáadáa pẹ̀lú bí nǹkan ṣe ń lọ nílẹ̀ Yorùbá báyìí látàrí àwọn ọba tí a ti jẹ sẹ́yìn ní àwọn ìlú kọ̀ọ̀kan nílẹ̀ Yorùbá. Àwọn kan sọ wípé ní àwọn ìlú kọ̀ọ̀kan nílẹ̀ Yorùbá tí ó jẹ́ wípé àsìkò ọ̀dọ́ òun ni wọ́n fi jẹ ipò ọ̀dọ́ òun ni wọ́n fi jẹ ọba ìlú yẹn. Wípé a rí pé àwọn ọba tí wọ́n fi ọ̀dọ́ jẹ yìí, wípé wọ́n ọ̀pọ̀ nínú wọn ni ó ń sì wá wù ní orí ìtẹ́. Ó jẹ́ wípé àwọn èèyàn tó ń padà sọ nípa wọn wípé bí wọ́n ṣe ń ṣe lórí ìtẹ́ lórí ipò ọba tí wọ́n wà pé kò ojúmu tó, pé kò pọ́n ilẹ̀ Yorùbá lé. Gbé tá a bá wo àwọn nǹkan yìí, àfẹ́ dárúkọ àwọn ìlú, wa náà ṣáà ti mọ̀ àti mọ àwọn ìlú tí à ń sọ yìí. Wọ́n ní tí a bá wò dáadáa pẹ̀lú bí nǹkan ṣe rí yìí, pé n tó dáa jù ó ní kí ó jẹ́ wípé ẹni tó ti dàgbà, tó ti nírìírí, tí ó jẹ́ pé ó ti lọ́jọ́ lórí, ó ní ó yẹ kí ọmọ bọ́ sórí ìtẹ́, sórí ipò ọlọ́bàdé. Wípé ìdí nìyẹn tí àwọn fi faramọ́ ó jẹ́ pé bàbá Ayọ̀, ọmọọba Ayọ̀ Ládìgbòlù, tí wọ́n jẹ́ ẹni ọdún mẹ́rìnlélọ́gọ́rin ní táwọn faramọ́ bí wọ́n ṣe jáde láti di Aláàfin tuntun fúnlùú Ọ̀yọ́ yẹn. Bákan náà ó ní àwọn kan sọ wípé tí a bá tún wo bàbá yìí gan yàtọ̀ fún ti ọjọ́ orí, wípé bàbá yìí mọ àṣà, wọ́n sì mọ ìṣẹ̀ṣe dáadáa, pàápàá jùlọ tó jẹ mọ́ àṣà àti ìṣe ìlú Ọ̀yọ́. Pé bàbá ní ìrírí, wọ́n bẹ̀ ti pẹ́, wọ́n ti mọ gbogbo bí ohun tó tọ́ àti ohun tí ò tọ́
nípa àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá pẹ̀lú bí nǹkan tún ṣe rí yìí pẹ̀lú ipò tí bàbá kábíyèsí Aláàfin àná ọba Lámídì Ọláyíwọlá Àtàndá Adéyẹmí kẹta pẹ̀lú ipò tí wọ́n fi ìlú Ọ̀yọ́ sí kó tó di pé wọ́n wàjà pé ẹni tó bá ní ìrírí tó sì fẹ́ràn àṣà àti ìṣe òun ni ó lè kọ̀ǹtínú ló lè tẹ̀síwájú láti gbé ògo ìlú Ọ̀yọ́ àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá ga ju ibi tí bàbá kábíyèsí àná tí wọ́n wàjà ìyẹn ọba Lámídì Adéyẹmí kẹta ibi tí wọ́n gbé dé ẹni tó bá ní ìrírí bíi ti bàbá yìí òun náà ni ó lè gbé ju tí bàbá gbé dé lọ ní ara nǹkan tí a lè wò mọ́ bàbá Ayọ̀ Ládìgbòlù lára nìyẹn. ṣáájú àkókò yìí gan ó ní bàbá ọmọọba Ayọ̀ Ládìgbòlù ó ní wọ́n ti sọ nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan tí wọ́n ṣe pẹ̀lú àwọn oníròyìn wípé méjì nínú àwọn ọmọ tí àwọn bí nínú ó ní ó padà step down fún àwọn lórí pé láti jẹ ọba Aláàfin tuntun fúnlú Ọ̀yọ́ yìí wípé méjì nínú àwọn ọmọ àwọn òǹgàn ni ó step down ni wọ́n náà kọ́kọ́ fìfẹ́ hàn ṣùgbọ́n nígbà tí wọ́n rí pé àwọn náà nífẹ̀ẹ́ láti di Aláàfin fúnlú Ọ̀yọ́ ó ní wọ́n padà step down fún àwọn tí wọ́n padà ti àwọn lẹ́yìn pé kí àwọn jáde sí bọ̀m̀bọ̀ láti di Aláàfin fúnlú Ọ̀yọ́ nígbà yẹn kó tó máa jésì fún àwọn tí wọ́n ń sọ wípé kò bá dáa tí bàbá bá fi àwọn ọmọ wọn sílẹ̀ èsì ọ̀rọ̀ yẹn nìyẹn ṣùgbọ́n gbogbo bó ti lè wù kí ó jẹ́ ní tí mo mọ̀ òun náà ni wípé ẹni tí yóò gbé ògo àṣà ìṣe ilẹ̀ Yorùbá ìlú Ọ̀yọ́ ga ju ipò tí ó wà yìí lọ òun náà ni ó tọ́ òun ló sì yẹ sí ipò Aláàfin tuntun fúnlú Ọ̀yọ́ tí ọba Èdùmàrè kí ó ti àwọn Ọ̀yọ́mèsì àwọn afọbajẹ kó tì wọ́n lẹ́yìn kí ó bá wọn ṣe kí ó yàn fún wọn kó yàn fúnlú Ọ̀yọ́ kí ẹni tí ó jẹ́ pé wọ́n padà kéde tí Ifá padà mú ó jẹ́ ẹni tí ìlú ń fẹ́ ó sì jẹ́ ẹni tí yóò gbé ògo iyì ẹ̀yẹ àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá ga ibi ó ti wà tẹ́lẹ̀ lọ kí Ọlọ́run kí ó ràn wá lọ́wọ́ ẹ ṣé bí ẹ ṣe ń wò wá ẹ ṣé bí ẹ ṣe ń gbọ́ wá káàkiri àgbáńlá ayé ojú tí a fi ń wò wá kò ní fọ́ ètò tí a fi ń gbọ́ wá kò ní dì ẹ má gbàgbé láti bá ní share fídíò yìí kẹ́ẹ̀dẹ̀ bá ní subscribe ẹ̀yin tẹ́ ẹ bá ti subscribe tẹ́lẹ̀ bákan náà kẹ́ ẹ bá ní tẹ notification bell ìyẹn aago rán mi létí kẹ́ ẹ lè láǹfààní láti máa rí wa wò lóòrèkóòrè tá a bá ti mú tuntun míì wá fún yín lórí ìkànnì yìí ẹ ṣé o àdúpẹ́ àmọrírì yín.